Jehovah, ẹ̀yin ni Olúwa, ọba wa. Almighty Father, we want to thank you. Thank you for bringing us into a brand new year, 2025. It is not by our power, nor by our might. It is by your mercy. There is nothing we can do without you. You brought us to this point. Holy One of Israel, we give you all the praises. Thank you, thank you, and thank you. Lily of the Valley, this night we've come to you that you will help us to fulfill your mind on what we needed to ask for. Please help us not to go outside what you wanted for us. And we want you to lead us in the path of your power. Take all the glory, Father, and give us all your blessings. Thank you, King of Kings, and glory be to your holy name, Rock of Ages. In Jesus' mighty name, we have prayed. Amen. People of God, before I do anything, permit me to sincerely, from the depth of my heart, appreciate every one of my family. And when I'm talking about my family, I'm talking about you. Indeed, you are awesome. You are wonderful. I thank you for your support over the years, for your help, for your prayers, for your assistance. There is nothing I can do without your presence. For every gift of yours, for every prayers, for all the love, all the counsel, all the assistance, I pray, my God, in the number of the sand of the sea, my God will pay you back. If it is not difficult for him to remember the offering of Cornelius, I pray for you that God Almighty will remember you for good. In the standard of his spirit, God will bless you. You will never be put to shame. You will not be disgraced. You will not go into humiliation. You will never walk naked. In every journey of your life,
The Creator will grant you pleasant surprises. The Lord of hosts will water you beyond your thought and reasoning. The Lord will cause his light to shine upon you. Enemies will not capture you. No weapon formed against you and yours shall prosper. Everyone working day in, day and night to trouble your life shall be wasted for your sake. The power of the Lord of hosts will take up your battles and fight for you. No weapon formed against you shall prosper. I declare in this 2025, the air around you shall be garment of favor. The land you step on shall be abundance of God's mercy. Every part of your life shall attract accelerated favor. Continually, grace shall cover your life as the water covers the ocean. In the morning you shall be blessed. In the noon you shall be blessed. In the evening you shall be blessed. Even in the middle of the night you shall be blessed. I declare every sorrow you have encountered over the years shall never be your portion again. I declare every operations of evil hands upon your life come to an end now. I declare upon you. No matter how strong your enemy may be, they will not succeed over your life and the lives of your children. Every weapon the enemy has gathered against you shall lead to their own death. As it is written, that God will supply all your needs according to his riches in glory by Christ Jesus. I declare upon your life tonight, you enter into the covenant of abundance. You will not exhaust your income before another one comes in. I declare upon you, before you cry for one help, millions will rise for you. Because you took it upon yourself to support the work of God in my hands. Continually, the Lord will take you from greater height to greater height. You will never be stagnated. The Lord will move you forward. I speak to your life. There shall be no repetition of evil in your life this year. Every yearly evil that occurs
around you at a particular date or month in a year, none of them shall occur in your life again. Goodness, mercy, favor, I assign you to these lives and the lives of their children. Go and become their companion. I speak to your life. The mighty God will perfect all that concerns you. Every evil deposit your life has carried around over the years, the consuming fire of the Lord shall wipe them out. I speak to your life. If death is in the front, you will not meet it. If the death is coming from the back, death will never meet you. You will complete the numbers of your days. I speak to your life. Torí pé kọ́wọ́ ti ayé mi, ẹ̀dẹ̀ ti ṣe Olúwa lẹ́yìn lọ́wọ́ mi. Tó bá yẹ pé tòótọ́ làṣẹ wà, mo fẹnu gba ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn mímọ́. Mo gorí àgbélébú èyí tá kan Yèṣúà mọ́ ní Gọ̀gọ́tà. Mo dúró nínú agbára tó faṣọ ìkélé tẹ́ḿpìlì ya. Mo rìn nínú àṣẹ èyí tó jí òkú àwọn ẹni mímọ́ tí wọ́n rìn ní ìgboro Jerúsálẹ́mù. Mo bá ayé yín wí lónìí. Ẹ̀yin ẹ̀dá wọ̀nyí ẹ gbọ́ o. Ní 2025, ẹ ò ní mọ ọjọ́ tó ṣòro. Mo sọ̀rọ̀ àṣẹ yìí jáde. Àṣírí yín ò ní tú. Olórí aṣọ yín ayé ò ní fà á ya. Mo súre ìsáyé yín. Gbogbo ire tẹ̀tí lé látọdún pípẹ́ tọwọ́ yín ò tẹ̀. Ká tó rí oṣù kẹta ọdún tá a wà yìí. Ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, kí gbogbo ire yẹn ti pèsè yín lọ́wọ́. Mo gbàdúrà nínú ọdún yìí ẹ ò ní lórí àtakò. Gbogbo ibi tí ire yín wà pátápátá láì bojú wẹ̀yìn wá wá fi wá yín rí. Please permit me. I want to use some Yoruba elders idiomatic expressions to pray for you. It is not an incantation. It is what is happening. What has happened. And if it happened that way, it must happen in your life. Tó bá yẹ pé ní tòótọ́, ní òru ọjọ́ ẹyọ kan la dá Èkó lọ sí òní padà. Every opportunity you have lost in life,
recover them now. In the name of Jesus Christ. Tó bá yẹ pé tòótọ́ lóru ọjọ́ ẹyọ kan náà, ní ọ̀wọ́n di ọ̀pọ̀ nílẹ̀ Samaria. Mo bá ilẹ̀ rẹ wíjọ́. Mo bá ẹ̀dá rẹ sọ̀rọ̀. Mo lo ọwọ́ ńlá. Èyí tá fi mọ egungun ẹ̀dá. Ọwọ́ tó mọ ẹran síni lára. Mo lo àṣẹ èémí ìyè. Èyí tó gbé ẹ̀mí ènìyàn ró. Ní òru òní. Gbogbo ire gbogbo. Èyí tó bọ́ sọnù lọ́wọ́ yín, ọwọ́ iná Olúwa kó dá padà wá. Mo pa láṣẹ, mi ò dá lábàá. A kọ wípé ohun tí mo bá wí ni yóò ṣe. Ọ̀rọ̀ ẹnu mi kò ní ṣàìṣẹ. Ní gbogbo ọ̀nà, mo bá ayé yín sọ̀rọ̀. Ẹ ò ní wọṣọ àbùkù tọmọtọmọ. Àtẹ̀yìn àtàwọn ọmọ yín, ẹ ò ní rógun àkóbá. Àṣedànù ò ní jẹ́ ìpín yín. Mo bá orí yín sọ̀rọ̀ lónìí. Ibu 2025 ò ní gbé yín lọ. Ẹ ó làájá. Tọmọ tọmọ. Nínú ọdún yìí, oníṣẹ́ ayọ̀ á jẹ́ fún yín. Gbogbo oníṣẹ́ ikú, èyí tí wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ tó gba iṣẹ́ ẹ̀mí yín, bóyá nínú ara tàbí nínú ẹ̀mí, omi tó wà lára ẹ̀ kó di ásíìdì. Ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ kó di ásíìdì. Father, it is written, that you frustrated their plan so that they will not be able to perform their enterprise. Iye àwọn tó kóra wọn jọ pọ̀ láti jí yín ní rẹ̀gbẹ́ lọ́dún yìí. Mo bá ìwọ ilẹ̀ wíjọ́. Ó yá kánjú kó gbé wọn mì. Nílẹ̀ Yorùbá, ohun tí Yorùbá ń pè ní ẹbọ, what they call sacrifice, ìsìláoró. Oògùn tó wà nínú àdó odùpọ̀nà ní Yorùbá ń pè. Iye ẹbọ àti oògùn tí wọ́n kó jọ láti dá ayé yín lóró. Tó bá gbé ní tòótọ́, idà òun ló ń pa òun. Irinṣẹ́ ọwọ́ wọn kó ṣekú pa wọ́n. Mo wá bá ọ wí pàpà. Èyí táyé ń pè níbọn. Mo bá ọ wí pẹ́ńpẹ́.
èyí tí wọ́n pè ní ọ̀bẹ àbádá. Mo sọ̀rọ̀ àṣẹ ìjáde lónìí. Alágbára tó kó yín jọ pọ̀ nítorí àwọn orí wọ̀nyí. Ẹ lọ di ikú pa wọ́n. Gbogbo àwọn tó kó ara wọn jọ pọ̀ tá retí wákàtí tá máa wọlé tọ̀ yín wá dá ẹ̀mí yín légbodò. Mo rán ìjì agbẹ̀mí sínú ayé wọn báyìí. Mo wá bá ẹ̀fún wí. Ẹ̀fún ayé ò ní fún yín tọmọtọmọ. Nílẹ̀ Yorùbá, àtàrò lorúkọ tán ń pè é. Mo bá èdì wí. Èdì ayé ò ní dì yín tọmọtọmọ. Nílẹ̀ Yorùbá, ògìdó náà ń pè é. Mo bá àṣàsí wí. Àṣàsí ayé ò ní ràn yín tọmọtọmọ. Nílẹ̀ Yorùbá, Ọlánroro ọmọ àjà ọ̀run lorúkọ tán ń pè é. Èmi wá bá ẹ̀dá yín wí lónìí. Iye ìkà tán kó ara wọn jọ pọ̀ láti fogun jà yín. Àṣàsí kó mú wọn báyìí. Ẹ̀fún kó lọ fún wọn, èdì kó dì wọ́n. Kán dojú idà wọn kọ ara wọn. Àṣà kọ wípé ẹ ṣara yín jọ pọ̀, a ó fọ yín tútú. Ẹ gbìmọ̀ nǹkan tí yóò ṣe wá sí ìmúṣẹ. Ẹ gbọ́rọ̀ yóò gbìmọ̀, ẹ̀mọ̀ wọn yóò di asán. Akọ wípé ní kíkójọ wọn kó ara wọn jọ pọ̀. Ọlọ́run ní kì í ṣe nípa tòun. Iye àwọn tó bá kó ara wọn jọ pọ̀ sí wa, wọ́n á sọ ẹ̀mí wọn nù nítorí wa. Mo dúró nínú májẹ̀mú àṣẹ ọ̀rọ̀ àti èdè. Mo bá afẹ́fẹ́ wí. Gbóhùn ẹnu mi, ìwọ afẹ́fẹ́. I speak to every spirit in charge of the air. This year, you will favor these lives. And I declare, become the enemy to their enemies. I speak to you, O waters. Nílẹ̀ Yorùbá wọ́n pè ọ́ láwọ̀lú má tẹ́. Àṣẹ ọ̀rọ̀ ni mo fi bá ọ wí lónìí. Iye àwọn orí wọ̀nyí, ẹ dìde kẹ́ ẹ lọ ràn wọ́n lọ́wọ́. Gbogbo ẹ̀mí tí Ọlọ́run kó àṣẹ omi lé lọ́wọ́, ẹ ṣiṣẹ́ ìgbédìde àwọn orí wọ̀nyí. Torí pé ẹ ń ṣàánú, kẹ́ ẹ rí àánú gbà. Torí pé ẹ ń ṣoore, ire ò ní tán nínú ayé yín. Torí pé ẹ ràn ní lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Áńgẹ́lì ìrànlọ́wọ́ kó darapọ̀ mọ́ ìrìn àjò yín. Mo wá bá ẹ̀jẹ̀ wí.
ìyè ni ọ́ ẹ̀jẹ̀. Mo lo àṣẹ èdìdí agbára tó wà nínú rẹ̀. Iye àwọn tó ní ẹ̀jẹ̀ lára tán wá kóra wọn jọpọ̀ láti dìde ogun sáwọn orí wọ̀nyí. Bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, ẹ̀jẹ̀ ara wọn kó gbẹ mọ́ wọn lára. Kó máa rẹ̀ wọ́n títí tẹ̀mí á fi bọ́ lára wọn. Mo bá ọ wí ìwọ ẹ̀jẹ̀. Ẹ̀dákẹ́dá tó bá ti ń lò ọ́, ó yá máa tì wọ́n láti ran àwọn orí wọ̀nyí lọ́wọ́. Nílẹ̀ Yorùbá igi kan wà tán pè ní eṣin. Bí ọ̀gbẹlẹ̀ ṣe wù kó dé tó, dandan ni ó máa la tọwọ́ ẹ̀. Bẹ́ẹ̀ gé ẹ̀ka igi yẹn, èso yẹn á ṣì ńlá. Ó ní Yorùbá fi sọ pé ojú ìpọ́nṣin àìmálà. Àyájọ́ ni torí ohun tó ń ṣẹlẹ̀ ni. Èmi náà wá bá ẹ̀dá yín wí lónìí. Nínú ọdún tẹ wọnú ẹ̀ lénìí. Ojú ò ní pọ́n yín. Àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là kọ́nà yín ó là síre. Kọ́nà yín ó là sówó. Kọ́nà yín ó là sóhun rere gbogbo. Mo bá ayé yín wí. Lọ́tún kẹ́gbáre. Lósì kẹ́gbáre mú. Níwájú kíre ó bá yín. Lẹ́yìn yín kíre ó bá yín. Lénìí gbogbo ìmùlẹ̀ tó lòdì sí májẹ̀mú Ọlọ́run lórí yín àfiná túká. Torí pé ẹ pa mí lẹ́rìn-ín, ẹ jẹ́ kó jẹ́ èmi nìkan. Àìmọye ènìyàn làwọn kan ti try àti discourage, but tí ò wà discouraged. Ẹlòmíì gan torí pé mi ráyè, ó tó nǹkan tó ń discourage wọn, but ẹ wà discouraged. Lọ́wọ́ bó ti wù kó rí, nínú ọdún yìí, àyè ìṣelógo á gbà yín tọmọtọmọ. Ẹ̀ẹ́rí bá ti ṣe, ẹ̀ẹ́rọ̀nà gbégbà. Àwọn àgbàlagbà wọ́n ní ojú owó kì í pọ́n fìrù sówó, òótọ́ dẹ̀ ni. Ohun tí wọ́n pè lówó yẹn ni pé tẹ́ bá wo ara ẹ̀, ajé máa ń ṣẹ́sí lára. Èmi náà wá bá ayé yín wí lónìí. Tọmọtọmọ nínú ọdún tẹ́ wọ̀ yìí, ojú owó ò ní pọ́n yín o. Mo tún sọ, ẹ ò ní ná kan tán kẹ́ tó rí òmíì. Tó bá yẹ pé kò ṣeé ṣe kí ẹ̀dá alààyè ó mọ ojú ibi tó ti bomi, àṣírí yín á máa bò. Gbogbo omi ní àbùdí, kì í ṣe tòkun àtọ̀sà nìkan. Gbogbo omi làbùdí. Èmi náà wá bá ayé yín wí. Ẹ ò ní ná kan tán kẹ́ tó rí mi. Ọlọ́run ọ̀run á pàgọ́ oore tì yín. Ní gbogbo ọ̀nà tẹ́ bá wọ̀ tún ẹ ó gbáre mú. Bẹ́ẹ̀ wò sí ẹ ó gbáre mú.
bẹ́ẹ̀ wo wájú ẹ ó gbáre mú, bẹ́ẹ̀ wẹ̀yìn ẹ ó gbáre mú. Mo bá ayé yín sọ̀rọ̀ tọmọtọmọ. Ọdún yìí, ọdún ìṣelógo la jẹ́ fún yín. Ọdún ìdìde ló máa jẹ́ fún yín. Ẹ ò ní rámáyé, ẹ ò ní bá láyé fọwọ́ tì í. Lórúkọ Jésù ẹ ò ní tẹ́ ní tìkà. Iye àwọn tó jọ̀tá tán farahàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fún yín. Èjì tó ń gbaṣọ tó ń yẹ̀yẹ́ abínú ẹni. Bí mo ti ń wí kó wọlé tọ̀ wọ́n báyìí. Ẹ gbọ́ ẹ̀yin orí wọ̀nyí. Mo bá yín wí lónìí. Alágbára tó ń gbojú ọjọ́ ire máni lọ́wọ́. Níwájú yín ó dòkú lónìí. Agbára tí wọ́n fi ń darí afẹ́fẹ́ ire yín síbi mi. Léni ọ̀run gbẹ́sẹ̀ lé. Mo bá ayé yẹn sọ̀rọ̀. Ní 2025 tẹ́ ẹ wọ̀ yìí, ayé ò ní bọ́ yín láṣọ. Májẹ̀mú ikú lórí ayé yín ó dòfo. Ayérayé mo bẹ̀ ọ́. Àwọn tán bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ gbà láti lọ ṣiṣẹ́ ibi yìí. Tán dúró tán retí wákàtí láti ṣe iṣẹ́ yìí. Mo tún ọ̀rọ̀ yẹn sọ tàṣẹ́tàṣẹ́. Bàbá, mo gorí ìtẹ́ àṣẹ èyí tẹ́ fi súre fún ohun tẹ́ ẹ dá láyé. Àṣà kọ wípé ẹ dá mi nínú àwòrán ara yín. Mo wọnú yín, mo gba ohùn yín sọ̀rọ̀. Bí mo ti ń wí yìí, ẹ̀yin orí wọ̀nyí, àwọn tó ṣe ara wọn jọ pọ̀ tán retí ọjọ́ àbí wákàtí tán máa wọlé tọ̀ yín láti wá ṣe yín níbi, kílẹ̀ ó pa wọ́n. Àṣẹ iná Olúwa ni mo lò, mi ò dá lábàá. Ayé yín di èèwọ̀ fún ibi. Ibi ò ní wọlé tọ̀ yín o. Ẹ̀yin tẹ́ ń wá ọmọ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹ tẹ́wọ́ gba ìbejì yín. Ẹ̀yin tẹ́ ń béèrè ibùjókòó ayọ̀ fúnra yín àbí fáwọn ọmọ yín, lórúkọ Jésù ẹ tẹ́wọ́ gbà á. Ẹ̀yin tẹ́ ń béèrè aya rere fún ara yín àbáwọn ọmọ yín, lórúkọ Jésù Kristi á fà á lé yín lọ́wọ́. Mo gbàdúrà gbogbo orí tó béèrè ilé ayọ̀ láàrin oṣù kan, májẹ̀mú tó dìde fún Sólómọ́nì lórí tẹ́ḿpìlì, májẹ̀mú yẹn kó fọhùn lórí ayé yín. Mo bá ẹ̀dá yín sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún iṣẹ́ rere, lónìí aṣílẹ̀kùn ẹ̀kàn yín. Mo wá bá yín sọ̀rọ̀. Ẹ̀yin orí tó ń béèrè fún ìwé ìgbélùú, permanent resident permit, 10 years green card. Mo pa láṣẹ ẹ̀yin tẹ́ ń béèrè fún citizenship, ẹ̀yin tẹ́ ń béèrè fún visa, lénìí
áńgẹ́lì Olúwa gbélé yín lọ́wọ́. Mo wá bá yín wí. Olóore tá a fà yín gòkè ní kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ kò ṣe kò ń gẹ́ yín. I speak to your life. You will not fail. You will not fall. Whatever you lay your hand upon this year shall prosper. I declare to your life, continually, your lifting shall be rapid. Almighty God, I ask for those who are looking up to you for divine healing. God of all wonders, agbára tó ṣiṣẹ́ nínú òjìji Pétérù, agbára yẹn wọlé tọ̀ yín wá báyìí. Lénìí, èmi bá yín sọ̀rọ̀, ogun jíjà yín parí. Ọjọ́ ìbànújẹ́ yín sì dópin. Mo wá bá ayé yín sọ̀rọ̀. Ní gbogbo ọ̀nà, Ọlọ́run á fọwọ́ ire bà yín. Tá bá rí wòlíì, tá bá rí pásítọ̀, tá bá rí evangelist, àáfàá, babaláwo, tá bá rí ọmọ ẹgbẹ́ ìmùlẹ̀ kankan tó dúró ní dúró ikú àti ìṣubú fún yín. Tìrantìran, mo fi wọ́n gégùn kan parun. Ẹni tó bá ṣàánú fún yín kó rí àánú gbà. Ẹni tó bá náwó ire sí yín kí ire ó bá. Ẹni tó bá fi yín ré kó di ìfiré. Mo pa láṣẹ sínú ayé yín. Nínú ọdún yìí, ẹ ò ní lọ́jọ́ ẹkún o. Bí àkókò ti ń gorí àkókò, ẹ ó máa gbinlẹ̀ sí ni nínú adùn. Ọwọ́ ògo ńlá Ọlọ́run á fi ba ayé yín tọmọtọmọ. Ó wá súre sáyé yín lónìí. Mo tún sọ, ẹni tó sọ pé dandan òun ò ràn yín níbojì, pé tóun ò bá ṣe òun ò ní sinmi, àtòun àtàgbàṣẹ́ṣe ìka ẹ̀ lọ́wọ́ bó ti wù kó rí. Kílẹ̀ ò kánjú gbèjẹ. Èyí tí mo wí lónìí ó dàṣẹ. Iye ẹ̀dá táfẹ́fẹ́ ń kàn lára, iye ẹ̀dá tó ń tẹlẹ̀, iye ẹ̀dá tó ń lo omi ní gbogbo ọ̀nà kán dìde láti ràn yín lọ́wọ́. Ẹ̀dákẹ́dá tó bá dí ọ̀nà bó ń fẹ́ dínà ire máa yín lọ́dún yìí, bó ti ń rò nínú kíkú gbóná wọlé pa á. Àṣẹ iná, kò ságbára ayé kan tó rí gbà lọ́wọ́ ẹ̀, oníná fi ń jò. A kọ́ wípé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ẹ̀, òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ wá dé, ọjọ́ fọhùn. Oòrùn dé, oòrùn fi ìmọ̀ hàn. Kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la ayé já.
Mo bá ẹ̀dá yín sọ̀rọ̀ lónìí. Ní gbogbo ibi tá ti mọ omi kó kìkì ògo yóò kàn débẹ̀. Ní gbogbo ibi tí a ti ń tẹ̀lẹ̀ láyé kó kìkì ògo yóò kàn débẹ̀. Ní gbogbo ibi tí afẹ́fẹ́ fẹ́ dé láyé kó kìkì ògo yóò kàn débẹ̀. Ìyókù ayé yín ẹ ò ní fi ṣọ̀fọ̀. Ṣùgbọ́n iye àwọn tó bá lépa ẹ̀mí wa, arúgbó ọjọ́ o, má jẹ́ kí ìran wọn ṣẹ́kù lórí ilẹ̀ alààyè mọ́. Èyí tí mo wí lónìí ó dàṣẹ o. Èyí tí mo sọ lónìí ó dàṣẹ. Ẹ ṣe mí lóore, kọ́lọ́run ó ṣe yín lóore. Ẹ dúró tì mí, kọ́lọ́run ó dúró tì yín. Ẹ ràn mí lọ́wọ́, kọ́lọ́run ó ràn yín lọ́wọ́. Ẹ ò jẹ́ kí n sunkún, ẹ ò ní sunkún. Ẹ ń múnú mi dùn, ẹ ń fún mi láyọ̀. Mo tún sọ láti inú mi wá, ìbànújẹ́ ò ní dé bá ayé yín. Oríṣiríṣi pẹpẹ ló wà, àìmọye ọ̀rọ̀ ẹ̀gàn, ṣùgbọ́n ẹ kẹ̀yìn sí. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ti wà, mo tún sọ nínú ọdún tá a wà yìí, ẹ ò ní ṣẹ̀sín. Ayé ò ní bọ́ṣọ yìí lára yín. Ẹ ò ní rí hòhò. Ẹ̀dá tó bá lóun fẹ́ ṣe tánàdí ire tọ́lọ́run ní fún yín fún ọdún yìí, ní kíákíá agúnyanláyà lọ sọ́run lọ gbọbẹ̀. I speak to your life. No more secret tears. This year, in the name of the Father, Son, and the Holy Ghost, I launch you into the world of abundance. You will not lack anything good. Ọlọ́run á bàṣírí yín délẹ̀délẹ̀. Ọlọ́run á bàṣírí yín délẹ̀délẹ̀ sẹ́ẹ̀. You will never be put to shame. You will never be put to shame. I declare to your life what men are said to be terminal in your body. Today, I command their deaths in the name of Jesus Christ. No more terminal sickness. No more terminal diseases. Your days are redeemed in the mighty name of Jesus Christ. Ẹ wá yín ò ní ṣá. Ẹ ò ní tí. Mo tún sọ, ẹ ò ní dìbàjẹ́. Continually, favor will speak for you and all your children. And as the Lord lives and the Spirit lives, whatever they are prepared to keep you in bondage, I command them to be impotent now. Yes. Every throne of wickedness that they have built anywhere in the world to wage war against your life, I command it to crash. Go and be highly favored. The hand of the Lord God of hosts will journey with you and your children all through this year. Ọlọ́run ò ní ṣe yín lẹ́yìn nìkan o. Abánigbẹ́rù ẹni fúyẹ́, Ọlọ́run á yàn án tì yín.
Gbogbo ń tẹ́ ẹ lérò pé tẹ́ ẹ bá ní ayọ̀ yín á kún. Láìrò tẹ́lẹ̀ ní kíákíá lórúkọ Jésù mo fọwọ́ gbá ẹ̀dá yìí tí mo fi gba òróró yìí. Ẹ lọ rí gbà. Ohun gbogbo tó máa mú káyọ̀ yín ó kún láyé mo tútù gbá, ẹ lọ rí gbà. Ohun gbogbo tá mú káyọ̀ yín ó kún lórí ilẹ̀ alààyè, ẹ lọ rí gbà sẹ́ẹ̀. Láti òní lọ, ayérayé o, orí ọfà ló máa ń lànà fún ara tó kù. Ẹlẹ́dàá yìí kó jà fún yín, kó jà fáwọn ọmọ yín. Ẹ̀dákẹ́dá tó bá lóun ó ṣíwọ́ ibi lù yín, kórì mi ó bàjá. Tó bá yẹ pé tòótọ́ orí yìí á pe orí yìí láti tẹ́ ọ̀run wá, tá a dá òróró lé mi lórí, a kọ́ wípé má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró mi, má ṣe wòlíì mi níbi. A kọ́ wípé bí wọ́n ti rìn láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, ó bá àwọn ọba wí nítorí wọn. Ẹ̀dákẹ́dá tó bá ronú ìkà nítorí yín kó gba ìbáwí ikú. Èyí tí mo wí lónìí, àṣẹ Ọlọ́run gùn. Agbára ọ̀rọ̀ wá mú eléyìí tí mo wí iṣẹ́ o. Ẹ̀yin èdè, ẹ wá mú èyí tí mo wí iṣẹ́. Mo bá yín wí, ẹ̀yin gbólóhùn, ẹ wá mú èyí tí mo wí iṣẹ́ o. Mo bá yín wí ohùn, èyí tí mo wí lóru òní, ẹ wá mú ṣẹ ní kánkán. Mo bá orí yín sọ̀rọ̀ sẹ́ nínú ọdún yìí, nínú ohun rere gbogbo tó bá rọrùn fún ojú oró láti lékè lórí omi, tó rọrùn fún òṣìbàtà láti lékè lórí odò. Nínú ọdún yìí sẹ́, ẹ lọ lékè nínú ohun rere gbogbo. Ayé ò ní tẹ̀yìn rí. Ìràwọ̀ yín ò ní wọlẹ̀ lójijì. Lórí yín, lórí ọmọ, wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà yín. Èyí tí mo wí lónìí, àṣẹ Ọlọ́run gùn. Mo tún eléyìí sọ. Agbaṣẹ́ṣe ikú tó ti gbowó láti dáwọ́ ibi lórí ayé yín yẹn, bí mo ti dúró yìí, ọfà ikú kó wọlé sí lára. Mo tá lọ́fà àbọ́jọ́wọ̀. Àfi tó bá jáwọ́ ibi tí ò ṣe, tí ò bá ti ṣe ibi yẹn ó fìrì. Ṣùgbọ́n tó bá pinnu ó máa ṣe, mo tá lọ́fà àbọ́jọ́wọ̀ lónìí. Èyí tí mo wí lónìí, ó dàṣẹ o. Ìtẹ́ Ọlọ́run Baba, ìtẹ́ Ọmọ, ìtẹ́ Ẹ̀mí Mímọ́. Mo dúró nínú ìdìdí mẹ́tẹ̀ẹ̀ta. Ìgbà mẹ́ta ní ìgbà ìdáláyé. Áńgẹ́lì tó gbé ìgbà mẹ́tẹ̀ẹ̀ta ró kan ṣiṣẹ́ ìṣelógo fún yín, kan ṣiṣẹ́ ìgbédìde fún yín, kan ṣiṣẹ́ àlùyọ fún yín, kan ṣiṣẹ́ ọ̀nà ńlá fún yín. Èyí tí mo wí lónìí, ó dàṣẹ. Orí yín ò ní kọ àdúrà. Orí àwọn ọmọ yín ò ní kọ àdúrà. Ire àtinúwá ni mo sún fún yín lónìí, ẹ̀dá yín ò ní kọ. Bí mo dẹ̀ ṣe wí, àṣẹ máa yín lára bẹ́ẹ̀. Ògo ni forúkọ Olúwa. In Jesus' mighty name, we have prayed. Amen. Amen and amen. I want to apologize to those of us that will be privileged to listen to this prayer, because I took permission to pray for you in my mother's tongue, so that I'll be able to use the right conch
and strong seal of decrees. That was why I had to switch to that language. But it is my prayer that as I have declared upon you, continually it will manifest. And this year, evil shall be far away from you. You will not go into error. It shall be from one honor to double honor. In the name of Jesus Christ. Everything around you shall work out your greatness. This I have declared, and so shall it be. In Jesus' mighty name, I have prayed. Amen. Amen and amen. People of God, permit me to appreciate you once again. And don't forget, I gave you a prayer assignment. And we are working on that for 7 days, beginning from 1st. And the prayer is simple. I gave it to you last week. That no ritual, no sacrifice will take away my 2025 that God has prepared for me and my children. The year, I refuse to sell off the year. I refuse to trade the year out. Every blessing that God had ordained for me for this year, and all my children, with all my helpers, we are getting it. So please, rebuke the power of sacrifice and rituals. Rebuke the power of the blood. Rebuke the altars that is diverting people's miracle. Pray it with all your strength. And by the mercy of God, tomorrow too, by the leading of the Holy Spirit, I will also be in my prayer room like this and make decrees upon your life. And from now on, it shall be testimonies all around you. Your life shall be bundles of testimony in the name of Jesus Christ. I really appreciate your love, your care, your support, your prayers. My mommy, thank you for your words of encouragement. Thank you so much. I want to thank you, all my wonderful daddies, for your gifts, your prayers, your support, your time. You know, I have somebody that will just call. He will cancel all his appointments and carry me to wherever I need to go. The Lord will support your life. And there are some of us, whenever you know I'm in need of this, running up and down. Pastor, I will do this for you. Pastor, I will do that for you. Over your children, you will not know sorrow again. And permanently, the Lord will end all your worries. And He will comfort you on every side. In the mighty name of Jesus Christ. I really appreciate every one of you. God bless you. Please kindly unmute your line and permit me to share the grace at this point. Kindly unmute your lines and let me share the grace at this point. I will also put the call through tomorrow by the help of God. 1 to go. May the grace of our Lord Jesus Christ, the love of God, and the sweet fellowship of the Holy Spirit be with us now and forever. Amen. Now listen to me. Listen to me. From this moment, goodness and mercy shall follow you. In all the days of your life, continually
you will dwell in the presence of the Lord. His abundance shall be the air around you. Your sun will not go down. Your moon will not withdraw itself. The Lord shall be your everlasting light, and the days of your struggles shall be ended forever. In the name of Jesus Christ. I want us to shout 12 glorious hallelujah, 12 glorious hallelujah to the glory of his name. 12 glorious hallelujah. One to go. Hallelujah. 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 God bless you. I'll see you later in the day. Thank you so much, man. Happy New Year. Happy New Year. God bless you. Amen. 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 Amen.